dùgbẹ̀dùgbẹ̀ fẹ́ jábọ́ láàrin gbogbo àwa tá à ń ṣe Yorùbá nation agitator. Mo ń sọ pé dùgbẹ̀dùgbẹ̀ kan fẹ́ jábọ́, mo mọ̀ nǹkan tí mò ń sọ. Ọlọ́run kan fi yín ṣe kọ́ ọmọ flag síbẹ̀ yẹn o. Bàbá Ooni Of Ife kábíyèsí ó lóun ò fi yín ṣe kọ́ ọmọ flag síbẹ̀. Ó ní àsìkò yìí gangan lòun ní ìdàgbàrà tó ń fún yín kẹ́lì. Mojúbà ọmọdé, mojúbà àgbà, mojúbà ọkùnrin, mojúbà obìnrin, mojúbà èyí tí Ọlọ́run kó dé ayé lé lọ́wọ́. Wọ́n ní ìbàpín ohun ọmọ. Ẹ má jẹ ohun mi lẹ́nu. Ohun tí mo fẹ́ sọ lẹ́nu, ẹ má jẹ ohun mi. Ẹ mọ̀ pé àjíṣẹ́ wo tó tún gbé wá. Bẹ́ẹ̀ ni, mo nǹkan tí mo sọ. Mo kí ẹ̀yin bàbá mi, ẹ̀yin ọkùnrin, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi. Pàápàá ẹ̀rí pé ohun mi tọ̀. Má ṣe o. Pàápàá gbogbo àwa tá à ń ṣe agitator Yorùbá nation. Dùgbẹ̀dùgbẹ̀ kan fẹ́ jábọ́ láàrin wa. Kí n tó máa lọ, ẹ jẹ́ kọ́kọ́ rìn pé ìwọ ló pè mí o, tó pè mí tó rán mi níṣẹ́, ogun tó wà lọ́nà o, Jehovah dáwọ́ rẹ̀ dúró. Mo ní ìwọ ló pè mí o, tó pè mí tó rán mi níṣẹ́, ogun tó wà lọ́nà, Jehovah dáwọ́ rẹ̀ dúró. Mo ní ìwọ ló pè mí o, tó pè mí tó rán mi níṣẹ́, ogun tó wà lọ́nà, Jehovah dáwọ́ rẹ̀ dúró. Mojúbà o, kí bá mi kí ó ṣe. Ẹ mọ̀ pé òjíṣẹ́ wo ló fẹ́ sọ. Mo ti yín tiwa díẹ̀ bẹ́ẹ̀ yẹn. Ẹ bá mi sọ fún bàbá wa Ooni Of Ife. Ẹ wò pé ẹ ṣàmọ̀jọ Ooni Of Ife náà. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n òun ló jẹ́ ọba lórí gbogbo àwọn ọba tó kù nílẹ̀ Yorùbá. Wọ́n máa ń ní ẹni tó rán ni níṣẹ́ là ń bẹ̀rù. A kì í bẹ̀rù ẹni tá a bá jẹ fún. Ẹni tó rán ni níṣẹ́ là ń bẹ̀rù. A kì í bẹ̀rù ẹni tá a jẹ fún. Ẹ bá mi sọ fún Ooni Of Ife yìí pé Elédùmarè tó ṣe ẹ̀dá ayé àti ọ̀run. Ẹ bá mi sọ fún Ooni Of Ife yìí pé Elédùmarè tó gbé ilé ayé lé wọn lọ́wọ́. Ẹ bá mi sọ fún Ooni Of Ife yìí pé àṣẹ tí Elédùmarè fún wọn, ṣé wọ́n ti ń lò àbí wọn ò tí ì lò. Ẹ lè máa wò pé kí ló ń sọ, ọmọ kékeré wo ló ń sọ̀rọ̀. Ẹ lè máa rò bẹ́ẹ̀. Ṣùgbọ́n ohun tá a rán mi màá wá jẹ. Mo máa rí i pé tí n bá sọ nǹkan tí Elédùmarè rán mi lórí channel yẹn, àwọn èèyàn kì í fẹ́ wò ó. At the end of the day, kíní ọ̀nà máa padà wá sí ìmúṣẹ. Màá máa ní tí bá rántí tí bá ṣe fídíò kan wá ní mo dẹ̀ sọ nǹkan báyìí nígbà báyìí. Mo sọ nǹkan báyìí nígbà báyìí. Bàbá kan pe ọkọ mi, bàbá yẹn ní ṣéyàwó ẹ̀ lòjíṣẹ́ nìyẹn. Ó ní ó dẹ̀ sọ báyìí wípé kí náà òun ló ti ń wá ṣe mọ́ níbẹ̀. Recently yìí mo sọ ti àwọn sójà pé kán kúrò nínú àmì kò pẹ́ ìránṣẹ́ pa àwọn sójà kan tó lọ pa. Mo ní ìwọ ló pè mí o,
tó pẹ́ mi tó ràn mí níṣẹ́ ogun tó wà lọ́nà o Jehovah dáwọ́ rẹ̀ dúró. ṣẹ́rin má bọ́ tàkì tẹ̀ wá sọ anything má kàn máa wò ni tẹ́mi bá ti rárá gbàgbà ìwọ náà bá mi yí nǹkan báyìí dànù bá mi yí nǹkan báyìí dànù mo believe pé Ọlọ́run ti gbàgbọ́ bẹ́ẹ̀ ni. ẹ má bínú pé bó mò ń sọ̀rọ̀ lọ bẹ́ẹ̀ ni mo mọ̀ nǹkan tí mò ń sọ mo mọ ibi tí mò ń sọ̀rọ̀ lọ mo mọ ibi tí mò ń lọ mo kàn fẹ́ máa mú àwọn fáàtì kankan jáde ńgbà míì. tí n bá ti rí báyìí má ti gbàdúrà tí bá ti ṣe gbogbo ẹ̀ ó ti máa gbójú mo pọ́ ogun yẹn ti ṣẹ́ nìyẹn. ṣùgbọ́n ìmíì tí Ọlọ́run máa fẹ́ sọ pé o gbọ́dọ̀ sọ síta ẹni pé bẹ́ẹ̀ mo ń gánà mo ṣe tí n bá fẹ́ sọ èmi ni mo mọ nǹkan tí mo máa ń rí níjọ́ kejì kílẹ̀ tó mọ́ tí n bá sọ. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí mo ti rí láti àárọ̀ látànà mọ́ àyìn mo kàn ṣáwò pé jẹ́ kí n kó dẹ mọ́ra jàre mo ní ìdá ti sọ jàre tábàkú sọ́nà àwọn èèyàn kì í gbàgbọ́ ọmọ níta ló ń sọ̀rọ̀. tẹ́ bá sọ wípé Jésù ò sí èmi ò bá yín deny èmi ò bá yín Jésù lójú tèmi kò yàtọ̀ sí bí àwọn ànábì Jésù kò yàtọ̀ sí mi ì fi Jésù wé ṣe Sunday Igboho but bí Sunday Igboho ṣe ń ṣe bí wọ́n ń ṣe bẹ́ẹ̀ náà ni Jésù ṣe ń gbà yí ẹ̀ òun ló jẹ́ kí Jésù ní òkìkí ẹ jẹ́ ká fi yẹn sẹ́gbẹ̀ẹ́ kan. ṣùgbọ́n ẹnìkan wà tó dá gbogbo ayé tó dá gbogbo wa gbogbo wa ṣàjàbọ́ látọ̀run òun náà pè ní àṣẹ̀dá adẹ́dà bẹ́ẹ̀ ni òun ló rán mi iṣẹ́. títorí ẹgbà míì ṣe ní kankan máa ń ṣẹlẹ̀ sí mi tí máa fẹ́ rìkọ́dù ńgbà míì ṣe tí má ti lè gbá máìkì yìí ní standing máìkì standing phone mi mú ọ̀rọ̀ mi tó máa jáde ìgbà tí mi kan bá máa èdè tó máa wò pé àṣẹ mi náà mo sọ orí ilé ìbọ́ta wọn ní wọ́n lọ́n kábíyèsí rẹ o. ṣe ni pé mo wá ń sọ̀rọ̀ lórí agitator ìgbà kan àwọ̀ kan àbí mo wá ṣe ó ṣe kan tó dùn mọ́ mi nù bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí n sọ̀tọ̀ fún yín ṣùgbọ́n nǹkan tí Ọlọ́run bá rán mi pé you have to do it I have to do it torí mo mọ repercussion ẹ̀hún fún àwọn èèyàn kan wà tó jẹ́ pé tọ́nà bá rán wọn níṣẹ́ tó ò bá jẹ wọ́gán wàá ti rí repercussion nǹkan tó rún wọn gangan wàá ti rí so wọn bí ìyá ìdáko sọ pé òní jẹ ńkẹ ìwọ tó fẹ́ forí kó gbogbo ìyàwó èèyàn bẹ́tà kó jẹ títorí ẹ̀ tí n bá pọ̀ sí mẹ́ta táwọn èèyàn máa bú mi àgàgà tó bá jẹ́ pé ní tèmi gangan mo sọ ọ̀rọ̀ sí nígbà yẹn ọmọ bú ìyá mi bú bàbá mi mọ́ ni màá wá ní ìtọ́jà mo máa fi ń sọ síta ìdí tó jẹ́ kí n máa sọ síta ni wípé mi ò fẹ́ kí èébú yẹn wọnú ara mi mi ò fẹ́ kí èébú tẹ̀ ń bú mi ò fẹ́ kó dùn mí wọnú ara téèyàn bá ṣe nǹkan fún mi màá sọ síta straight ó ti tán nìyẹn. Nítorí táwọn mi bá bú mi pé ojúṣe gbẹ́nu ẹ sọ̀rọ̀ your father stupid you are shaking it you are not serious ó ti ẹ̀ bàjẹ́ ó ti ẹ̀ gọ̀ ó ti ẹ̀ lápò lè wèrè olóṣì. Kí náà wo ìpè ńláńlá màá wá padà sọ síta mo ti sọ ńgbà kan rí pé ṣé orí ìwọ tó bá ń bú mi lórí kíní tó bá fẹ́ bú mi níwọ̀n o because tí n bá sọ pé ohun kan tí mo rí tó fi mú mi bọ́ọ̀ta wọ́n máa sọ ohun tí Ọlọ́run rán mi tí mi ò bá sọ ohun kan tó máa ṣẹlẹ̀ sí mi wípé tí n bá sọ wípé kí la jí ẹ̀ lásán kó ṣẹlẹ̀ sí ẹ̀yin tẹ̀ ń bú mi ẹ bẹ Ọlọ́run tì wàláì Ọlọ́run gbọ́ ẹ bẹ Ọlọ́run tì pé ìwọ náà kí mo ṣe wọn ò dẹ̀ níwọ̀n pé lórí èébú kékeré tó jẹ́ rárá bú ẹni ni ìtẹ́wọ̀n fún máa sọ pé ìwọ tó bá máa bú mi níwọ̀n mo mọ ibi tí mò ń lọ o ìwọ tó bá máa bú mi
bú mi níwọ̀nba o. Kì í ṣe pé mi mo rọra mi o, arán mi ni o. Tí bá ṣe yí pé repercussion tí n bá wá jíṣẹ́ tọ́lọ́run bá rán mi ni mi ò ní bọ́ta wá máa jíṣẹ́ lẹ́yìn kí ara máa ṣe Yorùbá, kí ara máa rìkọ́dù mi, kí ara máa post. Ṣùgbọ́n tí n bá jẹ́ mo mọ nǹkan tí mò ń sọ. Nígbà yìí tẹ máa bú mi, ẹ rọra máa bú mi o. Ẹ rọra máa bú mi. Bàbá wa Ooni Of Ife, ibi tí mò ń mọ̀rọ̀ lọ nìyẹn. Àti gbogbo àwa pátápátá tá a mọ̀ wípé à ń ṣe Yorùbá nation tọkàntọkàn, mi ì sọ àwọn tó ń ṣe báyìí o. Mo ní dùgbẹ̀dùgbẹ̀ fẹ́ jábọ́ láàrin gbogbo àwa tá à ń ṣe Yorùbá nation agitator. Mo ń sọ wípé dùgbẹ̀dùgbẹ̀ kan fẹ́ jábọ́, mo mọ̀ nǹkan tí mò ń sọ. Kábíyèsí rẹ Ọlọ́run. Ṣé rí àwọn tá a bá ń ṣe Yorùbá nation tọkàntọkàn tó mí ara tí ẹ jẹ́ ara wa, especially àwa tá a jẹ́ àwọn agitator yìí. Ẹ má wò pé kò kú dárúkọ mi. Tí n bá dárúkọ yín, ẹ wò pé ṣé orúkọ mi wà ńbẹ̀ ni? Ṣé orúkọ mi wà ńbẹ̀ ni? Mo ṣe gbọ́ náà ní agitator. Mo wá wò pé kí ló kàn mí pẹ̀lú agitator. Kálukú ṣe tiẹ̀ lọ online, kò sí tó kàn mí. Ẹ má jẹ́ tí ì lọ bẹ̀ yẹn. Bàbá wa Ooni Of Ife, kábíyèsí o. Ọlọ́run ní agbára tó wà tóun fún yín, ṣé ẹ ti lò ó? Ẹ tí ì lò ó. Bàbá wa, agbára wà lọ́wọ́ yín o, ẹ kúrò lórí social media. Ṣé tí bá ti ń ju ọ̀rọ̀ kọ̀ọ̀kan lẹ́ má bá mi pick ẹ o. Ẹ jọ̀ọ́, mo fẹ́ kí anyway ẹ jẹ́ ìfilẹ̀ bẹ̀ ibi tó bá máa dé adé bẹ̀, ibi tó bá dé dé kó. I don't care, but tèmi máa sọ ni pé mo ti sọ síta, mo ti sọ náà. Don't look at my ẹ má wo dressing mi, múra mi o pé kò dìgbà tí má gbé wíìgì sórí àmì tí má dé fìlà sórí tí mo múra bí wòlíì ẹ̀ no. Àbó ti gbàgbé. Oh my God, kò dìgbà yẹn o. Bàbá wa, ẹ rí pé mo ń tẹnu mọ́ Ooni Of Ife. Ẹlẹ́dùmarè tó yàn yín síbẹ̀, ó ní agbára tóun fún yín pé ẹ̀ tí ì lò sẹ́. Ẹlẹ́dùmarè ní ìjọ́ wo lẹ fẹ́ lu agbára tóun fún yín o. Ọlọ́run kan fi yín ṣe kọ́ ọmọ flag síbẹ̀ yẹn o. Bàbá Ooni Of Ife, kábíyèsí, ó lóun ò fi yín ṣe kọ́ ọmọ flag síbẹ̀ yẹn. Ó ní àsìkò yín gangan lòun ní ìdàgbára tóun fún yín kẹ́ ẹ lò. Èmi ò mọ òrìṣà kan o láàrin àwọn òrìṣà tẹ́ máa ń bọ o. Ṣùgbọ́n ó ní pàtíkúlà òrìṣà kan, white lòrìṣà yẹn. Mi ò mọ òrìṣà yẹn o. White ni òrìṣà yẹn. Obìnrin dẹ̀ ló máa ń gbé. Mi ò wá mọ̀ bóyá obìnrin tó ti bàlágà bí ò ti bàlágà wọ́n ṣe ń ṣe, mi ò mọ̀. Kábíyèsí Ọlọ́run. Mi ò mọ̀ bóyá obìnrin tó ti bàlágà or not, I don't know. But mo mọ̀ pé white ni òrìṣà yẹn, obìnrin dẹ̀ ló máa ń gbé. Ó dàbí bóyá ẹ ti gbé síwájú, tẹ́ ti gbé tálálà kọ̀ọ̀kan lọ́nà kẹ́ ẹ padà, kẹ́ ẹ lọ tún òrìṣà yẹn gbé, kẹ́ ẹ wá sọ nǹkan tí ó yẹ kí ẹ sọ sí ilẹ̀ Yorùbá. Bóyá máa ṣe secret ni o, bóyá máa ṣe openly ni o, I don't know. Bàbá wa Ooni Of Ife, ṣọ́rọ̀ mi yé yín. Ó ní òrìṣà yẹn white ni.
obìnrin ló gbé òróró mọ́yà ni obìnrin yẹn òrìṣà yẹn wà mí òrìṣà yẹn bóyá white ni ó gbé kinní yẹn sórí bóyá igbá ni bóyá kinní ó ṣàgbé sórí ọ̀tọ̀ bóyá owó ẹyọ àbí nǹkan ó ṣàtòsí ó gbé sórí ó ní cover obìnrin yẹn gbé òrù ó fi òṣùká white ló dẹ̀ òróró mọ́yà àwọn ọkùnrin tó jẹ́ gbogbo àwọn ọkùnrin tó jẹ́ máa ń ṣe kinní yín gbogbo wọn jẹ́ white wọ́n wọṣọ white lọ báyìí àwọn kan wọṣọ white lọ báyìí àwọn kan wọṣọ white lọ báyìí ẹni yẹn wá gbé òrìṣà yẹn wá gbé wọn àgbo step bọ̀ wá sísàlẹ̀ Ọọ̀ni of Ife wá dúró sí ẹ̀yìn ẹ̀ àwọn àjọ ń bọ̀ wá sísàlẹ̀ wọ́n fẹ́ lọ ṣe nǹkan kan tí wọ́n bá dẹ̀ ṣe nǹkan yẹn tí Ọọ̀ni of Ife bá ṣe nǹkan yẹn ilẹ̀ Yorùbá gbàtura òun mo fi sọ wípé àsìkò tí Ọlọ́run sọ yí pé nǹkan tó àṣẹ tóun fún yín kẹ́ ẹ lò àsìkò yẹn leléyìí bàbá wa Ọọ̀ni of Ife àwọn Yorùbá máa ní mo kéré sábà níwọ̀n ẹgbẹ̀je mo jìnnà sí wọn bá níwọ̀n ẹgbẹ̀fà ṣùgbọ́n ohun tí Ọlọ́run ẹlẹ́dàá yín bá rán mi màá sọ àlàáfíà fún yín lọ́nà ọbẹ̀ yẹ o bàbá wa Ọọ̀ni of Ife ẹ ṣeun tọ́nà ní kẹ́ ẹ ṣe ẹgbẹ́ òrìṣà yẹn bọ́ta ẹ ṣe ohun tó yẹ kí ẹ ṣe kí ilẹ̀ Yorùbá lè ní àtúnṣe kí ilẹ̀ Yorùbá lè ṣe kí ni kó lè gba ìtura ẹ ṣe ohun tó yẹ kí ẹ ṣe. ẹ wò pé kí ló dé ṣé òun ronú sọ mi ò kú ronú sọ ó mà ṣe o ó mà ṣe o gbogbo àwa tá à ń ṣe agitator Yorùbá nation ẹ kú iṣẹ́ a kú ohùn a kú ohùn Elédùmarè ọba àṣẹdáyé a máa fún wa sọ a ò ní sọ pẹ̀jẹ̀ lẹ́nu. Ọlọ́run máa ń fi nǹkan tó jẹ́ wípé ó máa ṣẹlẹ̀ 5 years to this time ó máa fi hàn kò mí pé torí pé mo wá sọ síta kiri yẹn ò ní wá sí ìmúṣẹ ta ló bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ ṣé wò mọ bí Ọlọ́run àṣẹ̀dá ṣe ń ṣiṣẹ́ ẹ̀ ni ó fẹ́ máa rò bóyá kọ́lọ́ ń sọ̀rọ̀ lénìí torí pa ti wá sọ síta lè ó gbọ́dọ̀ ṣẹlẹ̀ lénìí àbí kó ṣẹlẹ̀ lọ́la no. Bẹ́ẹ̀ kọ́ nígbà tí ṣe pọn lọ ń ṣoògùn oògùn lẹ máa ṣe àbí àwọn nǹkan míì lẹ máa ṣe tó máa sáré ríṣẹ́ kíákíá wàràwàrà no Ọlọ́run ń ṣe bẹ́ẹ̀ èsì ta ní kí n fún yín nìyẹn máa sà tẹ máa kọ́mẹ́ǹtì ọ̀rọ̀ yẹn. Now let me back to my word mo mọ̀ kan tí mo ń sọ ẹ̀yin Yorùbá agitator bẹ̀rẹ̀ látòrí ẹni tó dàgbà tó wà nínú agitator dé orí ẹni tó kéré jù àbí tí orí ẹni tó ṣẹ̀ṣẹ̀ ń bọ̀. Èmi ìbá rọ̀ yín ìbá rọ̀ wá ẹ jẹ́ ká ṣe pẹ̀lú inú kan pẹ̀lú ọkàn kan pẹ̀lú òótọ́ inú kan ká lè borí o. Mo ti sọ síwájú lẹ́ẹ̀kan mo ní a ò ní pẹ̀jẹ̀ lẹ́nu a ò ní sọ̀rọ̀ máa ró lẹ̀ẹ́lẹ̀. Ẹ wò pé a kò dárúkọ mi mo ní ìdá tí dárúkọ yín gbogbo yín mọ́ra yín. Èyí tẹ́ ń ṣe ní tòótọ́ tọkàntọkàn ẹ mọ́ra yín. Ẹ má gbà kí lòjíṣẹ́ tí wọ́n á sọ lẹ́nu ọjọ́ mẹ́ta nǹkan tá rán mi máa sọ máa wá sọ mi fẹ́ jẹgba ẹ má jẹ́ ń jẹgba everybody no mi ò lè jẹgba gbogbo yín kò possible. Màá sọ bí Ọlọ́run bá ṣe rán mi màá gbé kalẹ̀ ní òye ìwọ̀n ọba tèmi ẹ̀yin lẹ máa wá fi òye tí yín gbé lẹ́wọ̀n pé kò gbé kalẹ̀ dáadáa báwo mo ṣe máa gbé kalẹ̀ dáadáa no èmi tí máa ṣe rí nǹkan ni màá sọ straight ní èmi òun mo ráyè máa collaborate a máa sọ straight to the point ni. Ẹ rí pé mò ń tẹnu mọ́ ìbá má wàá sọ mo sọ fún yín ìbá má wàá sọ ṣùgbọ́n tí mo bá sọ alẹ́ ẹgbá wà ńlẹ̀ sẹ́ẹ̀ tí mi ò bá sọ mo mọ̀ kan tí mo sọ.
ẹ má rò pé torí pé mo ti dárúkọ yín, torí tí n bá dárúkọ àwọn kan tí mi ò bá dárúkọ àwọn kan wọ́n máa bínú. Solution wá wà o ní ìgbà tí nǹkan òun bá máa ṣẹlẹ̀, ṣùgbọ́n mo gbàdúrà wípé kí ibi kó má ṣẹlẹ̀ sí ẹnì kankan wa. Àwa tá a dúró lórí òótọ́, ẹni pé mò ń tẹnu mọ́, àwọn tá a dúró lórí òótọ́ lórí Yorùbá nation, gbogbo àwa agitator pátápátá, bẹ̀rẹ̀ látòrí tó wà Nàìjíríà àti tó wà abroad àti tó wà ní anywhere country tó bá wù kẹ́ wà, tó ẹ̀ ń ṣe pẹ̀lú òótọ́, dùgbẹ̀dùgbẹ̀ ń bọ̀. Dùgbẹ̀dùgbẹ̀ ṣe kí ni? Ó ń bọ̀. Torí pé àwọn ará bí tá a ṣáà ń pariwo wọn àtàwọn tó ṣẹ̀ gbéra wọn dìde wọ́n mọ̀ pé tí àwọn bá pa yín lẹ́nu mọ́ kò sí nǹkan tó máa ṣẹlẹ̀. Wọ́n mọ̀ pé yín lẹ̀ ń tú àṣírí wọn, lẹ̀ ń la àwọn ènìyàn lóye láti tún lè máa jẹ́ kí ojú wọn là pé no, abọ́dọ̀ gbalẹ̀ wa. ṣé ń gẹ́tì mi báyìí? ṣé lọ́rọ̀ tó wà nílẹ̀ yìí, ọ̀rọ̀ wípé ẹ panumọ́ má sọ̀rọ̀ mọ́, àlọ́rọ̀ ẹ ti pọ̀ jù, kó pa ẹnu ẹ mọ́. Ṣùgbọ́n wọn tó bá ṣe ní tòótọ́ tọkàntọkàn ò lè panumọ́ o, gbà bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni ohun tí a fi rán mi ni mò ń sọ. Agitator, Yorùbá nation agitator, mo ṣàwọn pé agitator kí ló kàn mí pẹ̀lú wọn? Tẹ́ bá fẹ́ ṣe ẹ jẹ́ ká ṣe pẹ̀lú inú kan, pẹ̀lú ọkàn kan, pẹ̀lú ìwà kan, pẹ̀lú èdè kan, pẹ̀lú àṣà kan, pẹ̀lú ọ̀rọ̀ kan. Ẹ má jà ṣe báyìí. Ṣorí tó bá ṣe báyìí lọ́wọ́ ta wà ẹ má wọ́n gbòdì ṣe wọ́n ń wẹ́rin ni, ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín ni, wàláhì Ọlọ́run àṣẹ̀dá ń gbọ́. Ṣorí gbogbo ẹ̀yin tẹ́ máa ń ṣe Yorùbá dictator, tẹ́ ẹ̀ ṣe báyìí wàláhì wọ́n máa fi yín kó fá. Ẹ bẹ́ẹ̀ tì mí, Ọlọ́run àṣẹ̀dá ń gbọ́, wọ́n máa fi yín kó fá. Náà ẹ má jẹ́ kí n sọ pé wọ́n máa fi yín kó fá. Ọmọ kí n sọ ní ìṣọ́ tó ṣe yé mi, wọ́n máa rí yín mú, jẹ́ kí n sọ bẹ́ẹ̀ yẹn. Wàláhì wọ́n máa rí yín mú. Bẹ́tà kó lọ yí padà. Tó mọ̀ pé òun ṣe Yorùbá ìtọkàntọkàn, ojú ajá ń ṣẹ̀jẹ̀ la wà. Ẹ ti mọ ojú ajá ń ṣẹ̀jẹ̀. Ṣé ẹ rò bóyá gbogbo ọ̀rọ̀ tá à ń sọ síta, ṣé ẹ rò bóyá ó dùn mọ́ àwọn ará bí inú ni? Èmi máa ń la ọ̀rọ̀ mọ́lẹ̀ ni, kò dùn mọ́ wọn nínú láàrin ẹ̀jẹ̀ ńlá mọ́lẹ̀ láàrin àwọn Fúlàní. Gbogbo ọ̀rọ̀ tá à ń sọ ò dùn mọ́ wọn nù. Àti tó ṣe ń jàràn rẹ̀ yìí, Ìbà Gani Adams. Ṣé ní pé ìgbà míì tán bá sọ̀rọ̀ máa ní àbáwí kì í sọ pé ẹnìkan sọ pé nǹkan báyìí. Tí àbá tí mú mi deep into it, tí mo rí fún ara mi, I won't say anything. Ṣùgbọ́n wọ́n fẹ́ pa yín lẹ́nu mọ́. Àwọn Yorùbá dẹ̀ máa sọ pé ẹnìkan ò lè pohùn mágogo lẹ́nu tó bá ti ṣe lórí òtítọ́ àti òdodo, gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú. Mo sọ lẹ́ẹ̀kan, mo ní ẹ má wò pé ọmọdé ló ń sọ̀rọ̀ o. Gbogbo ẹ̀yin tẹ́ máa ń bú mi, ẹ ṣé o. Mo fẹ́ kẹ́ wá bú mi dáadáa. Mo fẹ́ kẹ́ wá bú mi dáadáa lọ́tẹ̀ yìí. I don't care. Ṣùgbọ́n ìgbà tẹ́ bá máa jẹ́ gbà mi ò ní bá yín sí ẹ̀ ní wá kọ́ sínú kọ́mẹ́ǹtì ńgbà yẹn. But adáríjì yìí, jẹ́ ká dáríjì yìí, torí èèyàn wa ni gbogbo yín. Mo máa ń sọ, mo ní kì í ṣe gbogbo èèyàn tẹ́ rò bóyá wà lórí íńtánẹ́ẹ̀tì tó ń sọ gbogbo ọ̀rọ̀ nǹkan tó náà bá run àbí tó ń sọ̀rọ̀ lórí agitator lè máa bú ẹni hàn, kì í ṣe gbogbo wọn lè máa bú. Wọ́n ìṣèwẹ́ gẹ́gẹ́ bí àwọn olóòbò. Yorùbá nation bọ̀ wá sí ìmúṣẹ o. Either you like it or not. Either Fúlàní wọ́n ṣe gbogbo wèrè wọn or not. Ṣé ń gbọ́? Either Gani Adams ó gbé gbogbo àwọn ọmọ ẹ̀ bọ́ta kan máa bú wa or not. Yorùbá ni ìyájẹ́ kí ni a wá sí ìmúṣẹ bí ògo tí ń jẹ́ ti Elédùmarè.
torí pé igbe àwọn ọmọ Yorùbá ní tòótọ́ ó ti dọ́dọ̀ Elédùmarè. Ó ti dọ́dọ̀ Elédùmarè tipẹ́tipẹ́ o. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ní ìsinmi ò fi ìfẹ́ kó wá sí ìmúṣẹ bí ti àwọn Ghanaian. I will say it with my mouth. Wọ́n á gbé ọ̀tẹ̀ dìde. Ẹ̀gbọ́n tó máa sọ pé ọ̀tẹ̀ máa ń tẹ́ ọ̀tẹ̀ rì ni, àbọ̀lẹ̀ ṣe máa ń pòwe yẹn. Ẹ má jẹ́ ń lọ ọ̀nà ibẹ̀ yẹn. Ṣùgbọ́n àwa tá à ń ṣe Yorùbá nation agitator ní tòótọ́ tọkàntọkàn tinú kan, gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú lẹ́ẹ̀kan, bí mo ṣe kà á, mo tó léra wọ́n yẹn. Dùgbẹ̀dùgbẹ̀ ń bọ̀. Ṣùgbọ́n tá a bá ṣe ní tòótọ́, tó bá wá, toró máa wá, tó bá wá, ṣùgbọ́n kò ní pa wá lára lọ títí. Ṣùgbọ́n tó bá ń ṣe ségesège tó bá wà wàhálà ó máa pẹ́ lára. Òun lẹ gbọ́ yẹn. Mi ò wá láti dẹ́rù bẹ́ anybody o. Ohun tí ẹ̀ṣẹ̀ ìdáràn mi, òun mò ń sọ. Mi ò wá láti wá sọ pé kíní kan, ohun tá a rán mi ni mò ń sọ. Torí pé rí pé mo ń tẹnu pé tí n bá àníṣe kábíyèsí ọlọ. Àníṣe ọ̀rọ̀ yìí mo ti rí láàárọ̀ yìí mọ́jú pé mo kàn gbójú jẹ́ kí n gbójú jàre kí mo máa sùn fẹ́rẹ́fẹ́rẹ́. Ọlọ́run rẹ̀ ṣe olóòní lọ tí ìyá ẹ̀ bá jẹ́ ta ló fẹ́ gbà ẹ̀ lẹ́ta ní tíṣà ẹ̀ kò sí. So ẹ jọ̀ọ́ mo bẹ̀ wá, mo rọ̀ wá, ẹ̀yin tẹ́ máa ń bú wa, ẹ jọ̀ọ́ ẹ bá wa reduce ẹ̀. Mo mọ̀ pé gbogbo bloggers ló máa ń bú, but àwọn bloggers kan wà tó jẹ́ pé ẹ gbọ́dọ̀ máa wọ ẹnu sí wọn níyà o. Tó wá dáhùn yín wẹ́ àdáríjì yín, ṣùgbọ́n ẹ rọra ṣe. Mo wá tún wá rọ̀ wá, mo bẹ̀ wá gbogbo àwọn tá à ń ṣe. Ẹ rí pé mo ń tẹnu mọ́ àjíṣẹ́ ọ̀rọ̀ mi ti máa ń tẹnu mọ́ nǹkan. Mo mọ̀ nǹkan tí mò ń sọ, mo mọ̀ nǹkan tí mo rí ló jẹ́ kí n máa tẹnumọ́ ṣáṣáṣá. Ẹ wò pé àtẹnumọ́ ẹ pọ̀ jù bẹ́ẹ̀ ni, because mo mọ̀ pé nǹkan tí mò ń tẹnumọ́ yẹn sẹ́ ó máa padà wá sí ìmúṣẹ. Either now or in future. Mo rọ̀ wá, ẹ jẹ́ ká ṣe é pẹ̀lú inú kan, pẹ̀lú ọkàn kan, pẹ̀lú ìwà kan, pẹ̀lú èdè kan, pẹ̀lú ọ̀rọ̀ kan, pẹ̀lú ohun kan. Ká fi ṣe. Àti ń débi tá à ń lọ o. Àti ń débi tá à ń lọ wàhálà ìgbà díẹ̀ ló kù. Ní ìsàn kan máa sọ pé oṣù wo ló kù kíní kan. No! Mi ò mọ̀ bóyá oṣù bóyá ọdún. Ṣùgbọ́n àti ń débi tá à ń lọ. Òun ló jẹ́ kí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí máa ṣẹlẹ̀. Ilé ìdángágájá, ilé ìlẹ́gbẹ̀ dìde. Mo kàn ń wò pé ibi tá à ń lọ rèé o, ibi tá à ń lọ rèé o, mò ń rí yìí. Eléyìí kọ́ ló kàn. Ṣé rí? Mo ti sọ nǹkan tí mo fẹ́ sọ tán nìyẹn o. Àní sọ̀rọ̀ tán. Ẹ bá mi gbé yẹ̀wò. Ṣùgbọ́n ọ̀nà àbáyọ náà wà o. Kí n tó bọ́ sí another topic. Ọ̀nà àbáyọ náà wà o. Tí má tún sọ̀nà àbáyọ síta, àwọn kan máa ní ó tún ti sọ síta kíníkan. No, ọ̀nà àbáyọ wà but a ní sọ síta. Ṣùgbọ́n ẹ jẹ́ kí n kọ̀ fún wa ní brief because nígbà tó máa ṣẹlẹ̀ a lè má reach anybody, a lè má reach a lot of people. Ẹ jẹ́ kí n sọ wípé a kì í bómi ṣọ̀tá. Ṣé ti gbọ́ báyìí mi ò mọ orin yẹn ni o. A kì í bómi ṣọ̀tá. Òwe nìyẹn, ọ̀rọ̀ kan nìyẹn o. Ọ̀nà kan nìyẹn, ọ̀nà àbáyọ kan nìyẹn. A kì í bómi ṣọ̀tá. Wọ́n wá ní tí ọmọdé bá ròyìn, á ṣe kí ni? Á ṣàkàrà nù. Elédùmarè, mo jíṣẹ́ tó rán mi. Bẹ́ẹ̀ ni. Mo wá ń gbà ládùúrà lọ́jọ́ tèmi wípé bó ti wù kí dùgbẹ̀dùgbẹ̀ náà pọ̀ tó kó má jalè wá lórí. Kí Elédùmarè kó bá wa yí ìdànù. Torí iṣẹ́ tó gbé wọlé wa lọ gbogbo wa tá à ń ṣe agitator Yorùbá tá à ń fọkàn ṣe kan ṣe kì í ṣe nǹkan tó dùn mọ́ wa nù. Ìgbà míì ẹlòmíì á rí nǹkan tó máa bàánú jẹ́ nínú ẹ̀.
ṣùgbọ́n ó máa still continue. Kó wá bó ṣe wọ́n á wọ̀n kí ọ̀tá gbógun kí ẹni bí gbógun tó lórí ọ̀rọ̀ Yorùbá nation lórí àpapàá jùlọ lórí àwa tá à ń ṣàdédé tá à ń create awareness yìí, bó ti nǹkan gbé ogun tó ipa àwọn ò ní ká wa, bó ti nǹkan ní agbára tó ipa àwọn ò ní ká wa, because Yorùbá nation is just ordinary physical something. Ẹ wá jẹ́ sọ̀rọ̀ kan àwọn náà kábíyèsí, ẹ má jẹ́ kí n máa it's moving me, but I just want to kill myself, you know, I have to control myself. Ṣé rí gbogbo ìjà tó wà nílẹ̀ nísìn tí Gani Adams ń jà, táwọn ọmọ ẹ̀ ránṣẹ́ tán ṣe wá, tí gbogbo wa ṣà ń sọ̀rọ̀ sí, ó ṣe báyìí, ó ṣe báyìí, ó ṣe báyìí, yes, ó ṣe báyìí. Wọ́n ti lọ fàáfà o. Wọ́n ti ṣe kí ni wàláhì tilẹ̀ tí ọlọ́, wọ́n ti lọ fàáfà. Orí íńtánẹ́ẹ̀tì làwọn kan jókòó sí làkàn fún wọn làkàn ṣe, wọ́n ti lọ fàáfà. Tẹ́lẹ̀ lè jẹ́ sọ pé ojú ajá ń ṣẹ̀jẹ̀ la wà yìí, ìfiwá in spiritual wàá mọ̀ pé ojú ajá ń ṣẹ̀jẹ̀ gidi la wà yìí. Ìwọ tó tẹ́lẹ̀ mo fi sọ pé ìwọ tó bá ń ṣe Yorùbá nation ní tòótọ́ tọkàntọkàn kó o dúró lórí ẹsẹ̀, torí ojú ajá ń ṣẹ̀jẹ̀ lọ́wọ́. Ó yẹ kọ́rọ̀ mi ti yé yín, gbogbo ọ̀rọ̀ kọ́ la máa lanu máa sọ nígbà míì. Àwọn olóye ló máa yé, àwọn ọ̀mọ̀ràn ló máa mọ̀. Wọ́n ti lọ gan, wọ́n ti jìn, ọ̀rọ̀ mi yé yín, wọ́n ti jìn wípé ẹja pa wọ́n lẹ́nu mọ́, ibi tán lọ nìyẹn. Ṣọ́rọ̀ mi ti yé yín. Ìgbọ́n mi náà ti kọrin kan síwájú fún yín pé a kì í bómi ṣọ̀tá. Ẹ̀mí mórí yẹn ló jẹ́ ara kọ́ bẹ́yẹn. Tọmọdé bá ròyìn àṣàkàrà nù sígbó. Ọ̀nà àbáyọ nìyẹn. Mo ti sọ fún bá a ṣe rán mi màá sọ, mo ní ìdàtí máa hide pé ẹ máa no, because I don't want any bad to happen to anybody, especially we are doing Yorùbá nation data tọkàntọkàn tẹ̀mítẹ̀mí tó mí ara wa tẹ̀jẹ̀ ara wa, tó jẹ́ pé ó jẹ́ nǹkan tó jẹ́ pé àbọ̀dọ̀ má ṣe. Tẹ́ bá rí wa tá à ń gbé fídíò mi tá à ń ṣe kíní fine, but when it comes to it in spiritual we have to say it outside so that people will know what we are saying. Elédùmarè ọba ṣẹ̀dá ayé, ọba ṣẹ̀dá ọ̀run, mo jíṣẹ́ tó rán mi lájọ ohun mi tí mo tún sọ lénìí, kárọ̀ òrọ̀ ọmọ, kárọ̀ òrọ̀ ọmọ káṣẹ ṣe kí ni káṣẹ gùn, bó ṣe jẹ́ nìyẹn. Mo fẹ́ máa move forward but let me control myself. Ẹ jẹ́ kí n control, let me just, àwọn tí ó bá wà ní spiritual tó bá mọ, àwọn tó bá ń wo fídíò wọn á mọ nǹkan tí mò ń sọ jìnlẹ̀. Those are why I say let me just control myself. Ẹ ṣé, ó dàbọ̀.